Mo láyọ̀ láti kí wa káàbọ̀ sórí ètò ọ̀run ṣíṣí ti ìjọ ìràpadà, eléyìí tí a ti ọwọ́ bàbá wa nínú Olúwa, olùṣọ́ àgùntàn Énọ́ọ̀kù Adéjàre Adébóyè kọ. Òní ni Ọjọ́bọ̀, ọjọ́ 9, oṣù kọkànlá, ọdún 2023. Àkórí ẹ̀kọ́ wa tòní ni nígbà tí Ọlọ́run bá gbóríyìn fún ọ. Nígbà tí Ọlọ́run bá gbóríyìn fún ọ. Bíbélì kíkà wa wà nínú ìwé orin Dáfídì orí 8 ẹsẹ̀ 1 sí 6. Àkọ́sórí wa láòrí nínú ìwé orin Dáfídì orí 45 ẹsẹ̀ 8 tí ó wí pé olóore ọ̀fẹ́ ni Olúwa, ó kún fún àánú, ó lọ́ra láti bínú, ó sì ní àánú púpọ̀. Àlàyé bàbá wa ni èyí. Ní gbogbo ìgbà, Ọlọ́run máa ń gbóríyìn fún àwọn ọmọ rẹ̀. Ó máa ń sọ fún wọn pé inú òun dùn sí wọn. Nígbà tí èyí bá ṣẹlẹ̀ sí ọ, má jọ ara rẹ lójú nítorí ó kàn jẹ́ olóore ọ̀fẹ́ ni. Bíbélì wí pé Ọlọ́run pé ó sì retí kí a jẹ́ pípé. Mátíù orí 5 ẹsẹ̀ 52. Éfésù orí 5 ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 27 jẹ́ kí ó hàn gbangba pé Jésù Kristi ń padà bọ̀ fún ìgbéyàwó tí kò ní àbàwọ́n tàbí àbùkù. Ǹjẹ́ o ti pé ná? Bí Ọlọ́run bá wí pé káre ọmọ mi, ò ń ṣe dáadáa, ó kàn pọ̀ ní oore ọ̀fẹ́ ni. Nínú Jóòbù orí 1 ẹsẹ̀ 8, ó wí pé Jóòbù jẹ́ pípé àti ẹni dídúró ṣinṣin. Ṣùgbọ́n nínú Jóòbù orí 30 ẹsẹ̀ 1, Jóòbù sọ àwọn nǹkan tí ọkùnrin olódodo kò gbọdọ̀ sọ. Nígbà tí Ọlọ́run rí i bí olódodo, ó kàn jẹ́ olóore ọ̀fẹ́ sí i ni. Nínú Númérì orí 12 ẹsẹ̀ 3, a kọ nípa Mósè pé òun ni ọlọ́kàn tútù jùlọ ní ayé, ṣùgbọ́n a mọ̀ ọ́ fún inú fùfù rẹ̀. Oríyìn Ọlọ́run kàn jẹ́ ara oore ọ̀fẹ́ rẹ̀. Ìwọ kò gbọdọ̀ jẹ́ kí ó kó sí ọ lórí. Bí o bá ṣe bẹ́ẹ̀, ìwọ yóò mọ̀ láìpẹ́ pé o kò tilẹ̀ sí níbẹ̀ rárá. Bíbélì sọ gbangba nínú Róòmù orí 9 ẹsẹ̀ 15 sí 16 wípé nítorí ó wí fún Mósè pé èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún, èmi ó sì ṣe ìyọ́nú fún ẹni tí èmi ó ṣe ìyọ́nú fún. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ti ẹni tí ó fẹ́, kì í sì ṣe ti ẹni tí ń sáré, bí kò ṣe ti Ọlọ́run tí ń ṣàánú. Kì í ṣe àwọn iṣẹ́ àti ìgbìyànjú tí ò ń ṣe ni yóò dá ọ láre. Òtítọ́ ni pé o gbọ́dọ̀ ṣe ìgbìyànjú. Bí bẹ́ẹ̀ kọ́, o tilẹ̀ lè má rí àǹfààní láti gba oríyìn rárá. Ṣùgbọ́n ìgbìyànjú náà kò dá ọ láre. Àánú Ọlọ́run nìkan ló ń dá ọ láre. Má ṣe gbàgbé ìyẹn láíláí. Nígbà tí Ọlọ́run bá gbóríyìn fún ènìyàn, ìgbìyànjú ẹni náà yóò máa so èso ju àwọn iṣẹ́ rẹ̀ lọ. Nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní rí èyí, o gbọ́dọ̀ rántí pé Ọlọ́run pinnu láti ṣàánú fún ọ ni. Má ṣe bẹ̀rẹ̀ sí ní ronú pé o pé nítorí kò rí bẹ́ẹ̀. Dípò èyí, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀. Gba àwọn kùdìẹ̀kudiẹ rẹ níwájú rẹ̀, kódà níwájú àwọn ènìyàn. Fi gbogbo ògo fún un, kì í sì ṣe fún àwọn ìgbìyànjú rẹ̀, nítorí láìsí òun, o kò lè ṣe ohunkóhun. Jòhánù orí 15 ẹsẹ̀ 5. Kókó ọ̀rọ̀: oríyìn Ọlọ́run jẹ́ ìpè láti ní ìrẹ̀lẹ̀ sí i àti láti ṣiṣẹ́ kárakára. Oríyìn Ọlọ́run jẹ́ ìpè láti ní ìrẹ̀lẹ̀ sí i àti láti ṣiṣẹ́ kárakára. Olúwa yóò ràn wá lọ́wọ́.